Gbogbo àwọn tí a bí wọn níbẹ̀ yẹn, àwọn bàbá wa kábíyèsí, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Chief Imam, His Excellency Deputy Governor of Oyo State, kábíyèsí Asọ́yì, gbogbo àwọn gbanigbani, bàbá wa ààrẹ Mùsùlùmí, Chief Imam, àti gbogbo àwọn Olúbàdàn Council, ẹ jẹ́ ká fi àyè lẹ́fẹ̀ẹ́ yẹn fún wọn. Ẹ jẹ́ ká kó ìwádìí yẹn àti tí wọ́n mọ́lé orí ti pọ̀ jù bẹ́ẹ̀. Àwa náà yà tún gbà yé lálejò lé. Wọn náà lájọba wọn mọ̀ wọlé ọlá. Tàfí Ramadan ti lọ́gbàjì adáńlá náà tura bí. Olé ìbíjọbí. Ó múra o. Mo fi yé ká bọ̀ sílé o. Tọ́ọ̀sì ni. Olóyè Tùjàbí Abá Muhammad. Wọlé ọ̀la àwọn yóò dàbí wọn. Bàbá wa Tùjàbí Abá Muhammad. Wọlé ọ̀la àwọn yóò dàbí wọn. Olóyè Abá Muhammad. Wọlé ọ̀la àwọn yóò. Deputy Governor Abba Muhammad wọlé ọ̀la àwọn yóò. Díàdàmí Abba Muhammad wọlé ọ̀la àwọn yóò. Sinetọ Sarafadini Abba Muhammad wọlé ọ̀la àwọn yóò. Bàbá wa bísí nàka Abba Muhammad wọlé ọ̀la àwọn yóò. Bàbá wa ìlàkà Abba Muhammad. Ìyàwó adérí bíbí Abba Muhammad. Ìrọ̀lẹ́ ẹ̀sẹ̀ ní Abba Muhammad. Àwa máa bá Muhammad wọlé ọ̀la àwọn Yorùbá mú. Rẹ̀mí ẹ̀sẹ̀ ní Abba Muhammad. Thank you.